ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ Àṣàkẹ́ tí wọ́n ní kò tọ́jú bàbá rẹ̀ ọ̀rọ̀ ó ti bábi tó lágbára yọ o bẹ́ẹ̀ bá gbàgbé ṣé àná ni àbíjẹta ni àǹtí Yínká TNT ló ṣe fídíò kan tó ní ẹ tún ti fẹ́ bá yí àyànfẹ́ a tún ti fẹ́ bá yí Àṣàkẹ́ jẹ́ o ẹ̀yin Yorùbá wọn ò gbé ṣé gbogbo Yorùbá ló wá dáràn báyìí tí àǹtí tó parí gbogbo Yorùbá ṣùgbọ́n kí n bo lọ̀rọ̀ dé dúró gangan àwọn ọmọ ìsàlẹ̀ Èkó tán mọ Àṣàkẹ́ tán mọ bàbá Àṣàkẹ́ tán mọ bí Àṣàkẹ́ ṣe dàgbà bí bàbá ṣe struggle l'Àṣàkẹ́ lórí bó ṣe di pé ìyá Àṣàkẹ́ àti bàbá Àṣàkẹ́ wọ́n pín gàrí wọ́n ti jáde wọ́n jáde fún àǹtí Yínká TNT ìyẹn yìí kan arákùnrin yẹn ó tún wá ṣàlàyé bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ṣe rí fọ́nrán yẹn yóò pín sí méjì ṣùgbọ́n kí fọ́nrán yẹn lè yí ẹ̀yin èèyàn dáadáa ẹ jẹ́ á kọ́kọ́ wo eléyìí kó jẹ́ part 1 ṣe rí part 2 yẹn ó tún wá narrate àwọn nǹkan kan bẹ̀ tó deep lórí Àṣàkẹ́ lórí bá Àṣàkẹ́ ṣe gbégbé ayé ẹ̀ nísàlẹ̀ Èkó èmi ò kàn tí wọ́n pọ̀ mọ́ ìsàlẹ̀ Èkó l'Àṣàkẹ́ ṣùgbọ́n ẹ̀yin èèyàn you need to watch this video ẹ jẹ́ á share ẹ̀kọ́ kan gbogbo àwọn èèyàn la torí ọ̀rọ̀ Àṣàkẹ́ ti fẹ́ dá nǹkan lẹ̀ báyìí ó ti fẹ́ fa orí íńtánẹ́ẹ̀tì ya ṣùgbọ́n kẹ́ ẹ lè mọ details tó ń ṣẹlẹ̀ gangan ẹ jẹ́ àjọwò fọ́nrán ilé ẹ ṣe ẹ̀pẹ̀ láwọn ẹlòmíì. ó yẹ kí àwọn èèyàn jáde kó máa sọ fún yín pé Àṣàkẹ́ dà ó yẹ kí wọ́n mọ ìdí tí Àṣàkẹ́ fi abandon bàbá ẹ̀ tó fi dé pé wá tọrọ owó ìdí ló yẹ kí àwọn abiyamọ ayé tẹ́lẹ̀ ẹ tún ti fẹ́ ba ayé Àṣàkẹ́ jẹ́ ẹ ti fẹ́ ba ayé Àṣàkẹ́ jẹ́ ẹ ti fẹ́ ba ayé Àṣàkẹ́ jẹ́ ẹ̀yin Yorùbá Yorùbá ìkànnì yín tí àwọn tó bá ní ọpọlọ kò yẹ kẹ́ rí èpìn nígbà lórí social media ó yẹ kí wọ́n pe gbogbo ó yẹ kí wọ́n máa káwọn èèyàn máa pè yín kó máa pe Àṣàkẹ́ ni pé kí ló ṣẹlẹ̀ nítorí pé ó yẹ ká nǹkan tó yẹ ká. Actually mo ti wo pé mi ní dá sọ̀rọ̀ ìtẹ̀lẹ̀ pé màá kọ́ dákẹ́ àmọ́ ṣe rí woman yìí TNT àbí kí ló ń pè bá olórí burúkú ni èmi ò mọ̀ pé ẹ̀ ní làákà ẹ̀ ní láìfẹ́ ẹ̀ ní sẹ́ǹsì ó yẹ jẹ́ pẹ̀yìn obìnrin ìka ní no báwo ló ṣe dá bàbá tó bí ọmọ àti ìyá tọ́jọ́ bí ọmọ papọ̀ tó wípé èyí méjì ẹ̀ wá ṣe mọ́ ẹ̀ fẹ́ra yín mọ́ gbogbo alámọ̀ pé ìyá ló máa súnmọ́ ọmọ jù ìyá tá à ń sọ yìí ìyá Àṣàkẹ́ yìí ó ti lọ́kọ míì tọ́jọ́ ń fẹ́ àwọn sìn tí wọ́n ṣe introduction gan láìpẹ́ yìí ó wá ń kọ́ ọmọ sí bàbá ẹ̀ kó má tọ́jú bàbá ẹ̀ bàbá yìí ló ń kọ wéré orin ló ń kọ nínú ìsàlẹ̀kọ ajíwèrè ara inspiration t'Àṣàkẹ́ ní nìyẹn tó ní tóun náà dẹ̀ sọ nínú interview pé bàbá òun wà lára nǹkan tó fún òun ní inspiration tóun fi tẹ̀ tóun fi ṣiṣẹ́ orin láti bí art and culture lọ́dún náà lọ́hùn tàbẹ̀ nígbà táwa yìí ń kọ́ iṣẹ́ tíátà àwọn àbúrò làwọn ọmọ yìí jẹ́ sí wa inú wa dẹ̀ dùn bó ṣe ń lọ sókè and is our pride nínú ìsàlẹ̀kọ ní Lagos Island as a general as a whole ipe kó máa lọ sókè sí kó máa wálẹ̀ bàbá yìí wá ní ó ti ní stroke kò rí ìtọ́jú ìyá yìí gangan ìyá Àṣàkẹ́ yìí gangan ní ò jẹ́ kọ́mọ yìí tọ́jú bàbá ẹ̀ ọwọ́n á gbé bàbá yìí jáde ọ́ ní téèyàn bá dákẹ́ tààrẹ máa bá dákẹ́ tí bàbá yóò bá sọ̀rọ̀ síta ń sìn tó fi lè sọ̀rọ̀ síta ẹ ti mọye ìgbà tó ti máa pe Àṣàkẹ́ ẹ ti mọye ìgbà tó ti máa pe àwọn tó yẹ kó lè dá sí pé kí ọmọ yìí tọ́jú ẹ̀ tí ààyè ó gbà ìyá yìí ló ń lọ London lọ́jọ́ ń lọ sí òtù káàkiri tí bàbá yìí fi lè voice out nínú àwọn tí wọ́n tún jẹ́ gbọ́n aládùúgbò tó fi lè lọ bá bàbá yìí tí bàbá yìí fi wà lọ pé òun ti ń wá etí pẹ́ wá bóun sọ fún gbogbo ayé kí wọ́n ṣàánú òun ìkọ̀pọ̀lọpọ̀ nínú ìsàlẹ̀kọ tọ́jú àwọn tó wà òkè wọn ò ní lè ṣàánú bàbá wọn bìlì pé ọmọ ẹ ti ń tọ́jú ẹ ọmọ ẹ ti wà òkè ìgbà tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ bàbá yìí dẹ̀ pariwo síta ìwọ olórí burúkú woman TNT ó wá ń sọ̀rọ̀ pé ó fẹ́ ba ayé Àṣàkẹ́ jẹ́ ibo ló ti fẹ́ ba ayé Àṣàkẹ́ jẹ́ definitely kánírù wọ yìí náà ló ti ní stroke ló wá ní ọmọ bí Àṣàkẹ́ tí ó tọ́jú ṣé inú ẹ̀ máa dùn sí ibo ló ti fẹ́ ba ayé Àṣàkẹ́ jẹ́ tó wà lẹ́ wọ́n pe ọmọ sákèsí pé bàbá yìí ló bí Àṣàkẹ́ ẹ̀yin èèyàn ẹ̀ ṣàánú ẹ̀ ẹ̀ tọ́jú ẹ̀ tí ó bá sọ̀rọ̀ náà ń sin tó fi bàbá ikú ẹni ẹ̀kílẹ̀ tí ó lè pariwo síta nígbà tó mú òtọ́jú ẹ̀ bàbá Àṣàkẹ́ ṣèbọ́ lọ́hùn ní òbí ó ṣe dáadáa sọ́mọ o kò ṣe dáadáa sọ́mọ o tọ́mọ bá ti wà òkè tó ti jẹ́yàn dandan ni kó tọ́jú àwọn òbí ẹ̀
meanwhile ṣé ó wà nínú ẹbí wọn àbójọ́mọ Sàlẹ̀kó tó fi mọ̀ pé bàbá yìí kò tọ́jú ọmọ ẹ̀ torí fún ara Àṣàkẹ́ ti sọ rí pé inspiration bàbá yìí ló tún help òun fún music òun tóun fi dín tóun dà lẹ́ni tóun fi ní passion fún music yìí. Àwọn èèyàn wá jáde bàbá yìí gangan ló ti ń wá ẹni pé òun ti ń wẹ́ ti pé àbúrò mi o nǹkan ń ṣe mí o ẹ má jẹ́ kí n dákẹ́ báyìí o bàbá yìí ní partial stroke kó lè kíní ó ń wọ̀ sí nígbà tí yóò bá tọ́jú ẹ̀ èló l'Àṣàkẹ́ fẹ́ yọnu owó tó bá yìí fún bàbá yìí gan $100 million kó fi tọ́jú ẹ̀ kò tí mọ̀ pé òun náà ó yọnu owó ni àmẹ́mi ò Àṣàkẹ́ bá wí ẹ̀yin ọkùnrin pàápàá wa ọkùnrin ẹ já tọ́jú ara wa o ìjọ tẹ bá pa 1 million ẹ kọ́kọ́ ná 500,000 sí ayín kẹ wá fi 500,000 tó kẹ fi tọ́jú ìyàwó àtàwọn ọmọ yín o èyí táwọn obìnrin ń ṣe lẹ́rí Ọlọ́run má jẹ́ ká pàdé ìyá bí ìyá Àṣàkẹ́ mi tọrọ ẹ̀ níyàwó because ká ní mi ìfẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ bọ̀ woman olórí burúkú TNT ìṣẹ́ta àwọn ìyá Àṣàkẹ́ òun lẹ́ẹ̀kí ń sọ̀rọ̀ yìí èyí méjì lẹ́jọ́ bímọ náà ó wá kọ́ ọmọ yìí títí tí ò fi tọ́jú bàbá ẹ̀ Ọlọ́run dẹ̀ ní tí ọmọ bá kọsẹ̀ látara àwọn òbí kò ní rójú àánú Ọlọ́run túnjọ́ tọmọ náà tó bá fàyè sílẹ̀ Àṣàkẹ́ ò ní kọsẹ̀ o it's never too late you're right ó ní pé kó tọ́jú ìyá ẹ̀ kó dẹ̀ tọ́jú bàbá ẹ̀ no matter what pé bàbá àti ìyá ẹ̀ wọn fẹ́ra wọn mọ́ ìyá ẹ̀ ló wá pẹ̀lú ẹ̀ lẹ́jọ́ ń káàkiri ló ń bẹ travel ló ń bẹ ṣe gbogbo ẹ̀ tọ́jú bàbá ẹ̀ náà o because ó kọ bàbá ìsọ́ni mẹ́ ló ṣe ń jẹ́ bàbá ìdẹ̀ ló bí ẹ àgbàgbé náà nígbà tó ṣì ń gbókìtì nínú Sàlẹ̀kó bàbá yìí ṣe wọn bá tó lè ṣe lórí ọmọ yìí náà ẹ̀yin olórí burúkú kan wá ń sọ̀rọ̀ ní comment section àwọn abímọ máa wò èyí tó máa ń gbẹ̀yìn wọn nìyẹn tágbà Ọlọ́run gbogbo yín tẹjọ́ ní sọkúsọ ẹ̀ ọmọ yín kò ní tọ́jú yín kò ní wò yín tó bá yẹ bẹ́ẹ̀ ló ṣe ń rí àti TNT èyí tẹ ṣe yìí tẹ́ ń ṣépè fún gbogbo àwọn ọmọ Sàlẹ̀kó àtàyìn tó ṣe fídíò tó lọ bá bàbá TNT ẹ máa rádùn wò ó irú nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Àṣàkẹ́ yìí Ọlọ́run á jẹ́ kó ṣẹlẹ̀ sí yín ẹ wà níwọ̀ ọmọ tọ́jú yín ẹ̀yin náà wà mọ bó ṣe ń rí bóyá ọmọ wa jáde ọmọ wa ké láti tọ owó fún yín àbọ̀ ní tọ owó fún yín ẹ wá ní pẹ́pẹ́sẹ́ ẹ kàn pé Wàsíù Àyìndé kàn pé Kọ̀líńtì Àyìnlá kàn pé Wizkid kàn pé Davido àwọn yẹn ò tọ́jú àwọn òbí tó bí wọn àbí wọn tọ́jú àwọn bàbá wọn abẹ́ mọ́ ìyín tó ń ṣẹlẹ̀ nínú Wizkid bàbá àtìyẹ́ ẹ̀ náà ṣebí Wizkid nìyẹn ti kú ẹ̀ bàbá ló padà gbẹ̀yẹ sí ló ń ṣe dáadáa fún nínú ayé Wàsíù Àyìndé bàbá ẹ̀ ti kú tipẹ́ ìyẹ́ ẹ̀ lòun náà ẹ̀ṣẹ̀ kú láìpẹ́ ìkọ́ lọ́n fọ̀hún kẹ́ gbogbo wọn ẹ wá ní kó máa lọ bá Davido kó máa lọ bá Wizkid kó máa lọ kọ́ ká pariwo ká lọ bá àwọn kinní kan àwọn yẹn ló yẹ kéèyàn lọ bá kọ́ ní kan pe Àṣàkẹ́ kí ló dé tẹ̀yìn obìnrin tẹ máa ń ronú bẹ́ẹ̀ ni tí ò ní làákà ìkó ń ṣe gbogbo ẹ̀yìn obìnrin o but bíi sẹ́ẹ̀tì àwọn ìyá Àṣàkẹ́ bíi sẹ́ẹ̀tì àwọn ìyá TNT ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run náà ẹ tẹ wàá nífẹ̀ẹ́ àwọn ọkùnrin ẹ wá kọ́ ọmọ ẹ kọ sí bàbá ẹ̀ TNT be careful Ìsàlẹ̀kó we no dey carry lasso àwọn ọmọ Ìsàlẹ̀kó àdé ń gba shit mo wá ń fẹ́ àsìkò yìí bẹ gbogbo ẹ̀yin ọmọ Ìsàlẹ̀kó tẹwà òkè ẹ̀yin ọmọ Ìsàlẹ̀kó tẹ jẹ́ diaspora ẹ dìde àánú sí bàbá yìí Ọlọ́run á gbàdúrà gbogbo yín o Ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe ẹ̀yin tẹ́ ń jọ ọmọ Ìsàlẹ̀kó náà tẹ́jọ́ ọmọ Èkó tẹ́ jẹ́ ẹlẹ́mìí ṣe tẹ́ máa ń ṣàánú èèyàn ẹ bá wa ṣàánú bàbá Àṣàkẹ́ ẹ bá wa ṣàánú bàbá Àṣàkẹ́ tọrọ kọ́bọ̀ tẹ́ bá náwó sí wọn lágbára ọlẹ́bi tẹ́tí mú àgbà náà ní wọ̀bẹ̀ ẹ̀yin náà ọ̀hún ní fi yín tọrọ owó lágbára Ọlọ́run gbogbo yín pátápátá mi ìfẹ́ máa dárúkọ tẹ́jẹ́ diaspora tẹ́jọ́ ọmọ Ìsàlẹ̀kó tẹ́wà ní London tẹ́wà l'Amẹ́ríkà tẹ́wà ní anywhere ní France ní Paris ní gbogbo àgbáńlá ayé àtẹ̀yìn tẹ́wà ń lé tọ́lọ́run ṣàánú ẹ bá wa ṣàánú bàbá Àṣàkẹ́ torí tọ́lọ́run ẹ bá dé Sapas ń bẹ̀ yẹn ní Lagos Island East Local Government ní Sapas ẹ máa bá bàbá Àṣàkẹ́ ń bẹ̀ Adéníjì Adélérò ni wọ́n ń gbé níwájú phase 2 second floor l'opposite phase 2 ìyàwó tó bímọ f'Àṣàkẹ́ àti bàbá Àṣàkẹ́ wọ́n jọ ń gbé bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn àbúrò ẹ̀ tẹ́ bá fẹ́ rí wọn fóònù nọ́mbà bàbá Àṣàkẹ́ wà nínú fóònù nọ́mbà fídíò tí wọ́n kọ́kọ́ ṣe yẹn èmi náà máa fi síbi ẹ pé bàbá yẹn kẹ́ bá ṣàánú wọn èmi ò lẹ́ni tí ń pẹ̀lú Àṣàkẹ́ o mo mọ̀ pé kò kí ń ṣẹjọ́ ẹ̀ ìyá ẹ̀ gangan kọ́lọ̀ máa yẹ ká ṣi obìnrin fẹ́ kọ́lọ̀ máa yẹ ká fẹ́ ọ̀tá wa níyàwó tó máa kọ́ ọmọ tó bí tó máa wá sọ wá di ọ̀tá ẹ̀ ẹ̀yin ọkùnrin this is my advice for you tẹ́ bá pa 1 million ṣe ẹ kọ́kọ́ ná 500,000 sí ayín
kẹ́ tó wá ẹ̀ṣẹ̀ mú 500,000 tó kù kẹ́ lọ fi tọ́jú ilé yín àti ìyàwó àtọmọ nǹkan tó bá padà rí báyìí àfẹ́yí tó bá fẹ́yàwó tiẹ̀ níyàwó ni o ọlọ́run ní jẹ́ ká ṣe obìnrin fẹ́. Yínká TNT tó bá bí pọ̀ ní máa pọ̀pọ̀ yálà yá ẹ̀ rè dá mi lóhùn fídíò yìí padà àṣírí táwọn èèyàn mọ̀ ń pa ẹ̀ màá wá tú fáyé ìwọ lórí burúkú má ṣàǹfààní obìnrin yìí wá ní ọdún tó ti fẹ́ báyà ibo lọ́ọ́ ti fẹ́ báyà ṣàkẹ́jẹ́ nínú nǹkan tó wà lẹ́yìn sìn gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀yin bàbá ẹ̀yin àtẹ̀yin ọmọ kékeré àtẹ̀yin àgbàlagbà tọ́lọ̀ ń gbọ́wọ́ sókè ẹ bá dá sí bàbá ẹ bá wa ṣàánú fóònù nọ́mbà ẹ̀ nìyẹn ẹ pè wọ́n fún ara yín ọlọ́run á ṣàánú yín ẹ̀yin tẹ bá dẹ̀ bá Báṣàkẹ́ náà sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ ẹ tètè bá pé padà kò ní sọnù o kò ní sọnù o èèyàn kì í gbàgbé orísun èèyàn kì í gbàgbé àwọn tó bí ire o.